tọkùntọkùn ọdẹ alára àtúndé o. tọkùntọkùn ọdẹ alára àtúndé o. tọkọtọkọ ọdẹ ajẹrò àtúwọ̀lú bíbà. Ẹ̀yin olólùfẹ́ fíìmù Yorùbá káàkiri jákèjádò, fíìmù ńlá kan ni mo gbé wá fún yín lónìí. Fíìmù tẹ́ ti mọ̀ bí ẹni mowó ni. Fíìmù yìí ń jẹ́ Kọ́lé Oṣó. Kọ́lé Oṣó jẹ́ sinimá ńlá, sinimá tó yẹ kó gbẹnu tán. Màá ṣàlàyé fún yín bẹ́ẹ̀ ṣe lè wo fíìmù yìí. Bóyá ó ní part kan tẹ́ ẹ̀ tí wò nú Kọ́lé Oṣó ni, bóyá part 2 ni, bóyá part 3, bóyá part 4, títí tó fi dórí part 13. Màá ṣàlàyé fún yín bẹ́ẹ̀ ṣe lè wò nínú fídíò yìí. So ẹ máa bá mi ká lọ. Fíìmù Kọ́lé Oṣó yìí ó jẹ́ fíìmù ńlá, fíìmù tó yẹ kó gbẹnu tán. Àwọn èèyàn ń wo fíìmù yìí dáadáa, bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n sọ̀rọ̀ nípa ẹ̀. Fíìmù yìí jẹ́ fíìmù tó yẹ pé ó dáyé lórí ìdílé Kọ́lé Oṣó tí wọ́n dẹ̀ ní oògùn dáadáa. Oṣó ni wọ́n tí wọ́n dẹ̀ lóògùn dáadáa. Ìtẹ̀lẹ̀dẹ̀ Icon ló gbé sinimá ẹ̀ jáde tó dẹ̀ play role nínú ẹ̀ gẹ́gẹ́ bí Kọ́lé Oṣó. A ní Ògbólúkẹ́ nínú fíìmù yìí gẹ́gẹ́ bí bàbá àwọn Oṣó. Ògbólúkẹ́ gẹ́gẹ́ bí Oṣógbèmí. Oríṣiríṣi àwọn èèyàn tó jẹ́ òṣèré ńláńlá ni wọ́n ti kópa nínú fíìmù yìí. Àwọn bíi Yínká Quadri ti kópa nínú fíìmù yìí, Lálùdé ti kópa nínú fíìmù yìí, Kẹ́mi ti wà nínú fíìmù yìí, Ẹfún wà nínú fíìmù yìí. Àwọn èèyàn ńláńlá bíi Òjó ó wà nínú fíìmù yìí, Babátì wà nínú fíìmù yìí. Àwọn èèyàn ńláńlá tẹ́ pé mi ò lè kà wọ́n tán, wọ́n pọ̀ nínú fíìmù yìí débi pé ẹ̀yin tẹ́ ti wo fíìmù yìí bọ̀, ẹ máa ti mọ̀ pé fíìmù ńlá ni. So kò ń ṣe pé kàṣẹ́ tún máa fẹnu ròyìn ẹ̀. Ẹ ti mọ̀ pé àwọn fíìmù tó bá jẹ́ pé ó débẹ̀ ni mo ṣèlérí pé wọ́n máa mú wá fún yín nínú channel yìí. Bẹ́ẹ̀ ni nínú ìkànnì pé àwọn fíìmù ńláńlá ni mo máa fún yín ní update wọn níbí. So fíìmù Kọ́lé Oṣó yìí ó jẹ́ fíìmù ńlá tó yẹ pé yẹ kẹ́ ẹ wò. Báwo lẹ ṣe lè wò tẹ́ bá fẹ́ wo Kọ́lé Oṣó? Nǹkan tẹ́ máa ṣe lélẹ́yìí. Ẹ like video tẹ́ ń wò yìí, kẹ́ subscribe channel tẹ́ wà, kẹ́ dẹ̀ turn notification bell yín. Eléyìí á jẹ́ pé ẹ fi encourage mi dáadáa. Ẹ wá bọ́ sínú description box yẹn tẹ́ bá ti débẹ̀. Ẹ click lórí link èyí tẹ́ bá fẹ́, torí pé tẹ́ bá ti dé description box ẹ máa rí àwọn link tí mo fi síbẹ̀. Bóyá Kọ́lé Oṣó part 10 lẹ́fẹ́ wo, bóyá part 11, bóyá part 12. Tẹ́ bá ṣàfẹ́ wò ńbẹ̀ ẹ máa ti rí link ẹ̀ ńbẹ̀. So tó yẹ pé ẹ tí wò tẹ́ bá ti bá link ẹ̀ ńbẹ̀ ẹ kọ́ click ẹ̀ ni. Ẹ mọ̀ pé season 3 la wà báyìí nsìn, àti season 1, season 2 kọjá. Bákan náà ni Oṣódìran òun náà ti kọjá. So lórí Kọ́lé Oṣó bẹ́ẹ̀ ni a wà ní part 13 báyìí. Báwo lẹ ṣe lè wo part 13? Nítorí pé ẹ lè rí link part 13 nínú description box yẹn. Báwo lẹ ṣe lè wo part 13 yẹn? Nǹkan tẹ́ ẹ máa ṣe náà pọ̀. Ẹ rí dájú pé ẹ like video tẹ́ ń wò gọ̀gọ̀gọ̀. Ó ṣe pàtàkì ẹ like video yìí, ẹ subscribe channel, kẹ́ dẹ̀ turn notification bell. Ẹ̀yin tẹ́ fẹ́ wo part 13 yẹn, ó ṣe pàtàkì kẹ́ subscribe channel, kẹ́ dẹ̀ turn notification bell. Ẹ wá bọ́ sínú comment section, kẹ́ comment síbẹ̀ pé Kọ́lé Oṣó part 13 kí wọ́n release ẹ̀. Bẹ́ẹ̀ ni Kọ́lé Oṣó part 13 kí wọ́n release ẹ̀. Kọ́lé Oṣó part 13 kí wọ́n mú wá sójú ìwòran yín. Ó ti yẹ kí wọ́n mú sinimá yẹn gan wá sójú ìwòran yín. Ó dà yín pé èèyàn ẹ̀ demand fún sinimá yẹn dáadáa. Mo ṣe ní kí n mú update ẹ̀ wá kẹ́ lè demand fún update mi ń bí. So tẹ́ bá ti demand fún dáadáa wọ́n á release ẹ̀. Bẹ́ẹ̀ ni tẹ́ bá ti release ẹ̀, àwa á ṣe update fún yín bí pé fíìmù yẹn wọ́n ti release ẹ̀, kẹ́ lè lọ wo tí yẹn Kọ́lé Oṣó part 13.